kò ṣẹ̀yìn ìyá wa torí ìyá dáadáa ni adùn fọ̀rọ̀ lọ. Wọ́n ní ẹ bá mi kí o, wọ́n ní ẹ bá mi kí, wọ́n ní ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa torí òun làbí abọ́ tó yàtọ̀ sábì àgbà. Àwọn ọmọ yín náà rántí ní 1994 tí bàbá wa jáde láyé. Tí ìyá wa wà nínú oyún lọ́sọ̀dún wa, wọ́n ní ìyá wa dúró tì wá. Wọ́n lábí ọmọ dáadáa nìyí. Wọ́n ní nígbà àdẹ́rù èèyàn méjì dìde èèyàn kan ṣoṣo. Wọ́n ní nígbà àdẹ́rù èèyàn méjì dìde èèyàn kan ṣoṣo. Wọ́n ní ìyá wa dúró. Wọ́n ní ìyá wa dúró. Wọ́n ní àdúró tì mí rè é. Wọ́n ní àdúró tì mí rè é. Wọ́n ní àdúró tì mí rè é. Wọ́n ní ìyá wa ò fi wá sílẹ̀ nígbà àkọ́kọ́. Wọ́n ní ojoojúmọ́ ìyá wa máa struggle láti sí pé ká jẹun, láti ní pé ká lọ sílé ìwé. Wọ́n ní kò sí nǹkan tí ìyá wa ò tà tán nítorí káyé wa lè dára, nítorí káyé wa lè lóyìn, nítorí ká lè débi ìtàdé. Wọ́n ní ìyá wa taṣọ fíẹ́lì youth nítorí ọmọ náà ni, nítorí ọmọ náà ni. Wọ́n ní ìyá wa tọ òkìrìkà nítorí káyé wa lè dára. Wọ́n ní ìyá wa ta bread láti lè sọpọ́tì wa. Wọ́n lábí ọmọ ní ìyá wa. Wọ́n ní nígbà náà àwọn máa rántí nígbà tí omi sọ́njẹ nínú ilé rárá. Wọ́n ní nígbà tí omi sọ́njẹ nínú ilé, wọ́n ní ìyá wa kò síṣẹ́ tí ò lè ṣe nítorí ká lè jẹun, nítorí ká lè jẹun. Wọ́n lábí ọmọ ní ìyá wa. Wọ́n ní ìyá wa tún yá owó èlé nítorí kọ́mọdé ló jẹjẹ, nítorí ká lè kàwé. Wọ́n lábí ọmọ rere o, wọ́n ní wúrà iyebíye o, wọ́n ní àbí ọmọ dáadáa, wọ́n lábí ọmọ tòótọ́. Wọ́n ní nígbà tí ìyá wa tún ṣe àṣẹ́kìtì, ó tún bẹ̀rẹ̀ sí ní catering business nítorí ká lè jẹ́yàn, nítorí ká lè dẹ́gbẹ́. Wọ́n lè wá ṣọ́bù èyí, kò ní jáṣe wọn lọ́lá ẹlẹ́dùn ìmọ̀lẹ́ ọba. Oúnjẹ ọmọ ó ti ń jiná fún yín jẹ, ẹ túbọ̀ jẹ́ pẹ́pẹ́pẹ́ nínú àlàáfíà ara, nínú ọrọ̀, nínú ìdẹ̀ra. Yèyé ẹ̀ka láyé rẹ̀. Wọ́n náà wọ́n tún rántí nígbà tí máa sọ wá ní bọ́lẹ̀. Wọ́n ní àwọn èèyàn sọ pé ẹ̀gbọ́n mọ̀ ń lọ sọ́spítù ṣùgbọ́n torí kò sówó. Wọ́n ní torí kò sówó tá a máa sọ lọ́spítù. Wọ́n ní ìyá wa ní ọmọ máa gbàdúrà. Wọ́n ní máa bá lọ́rùn sọ̀rọ̀. Wọ́n ní lówùúrọ̀ á máa gbàdúrà, ọ̀sán á máa gbàdúrà, ọ̀gànjọ́ òru kọ́. Wọ́n ní ìyá wa máa gbàdúrà ni. Wọ́n ní tí wọ́n lọ fi ṣe ìyanu. Wọ́n ní ẹ̀sìn ọmọ náà, ó ní stress nítorí àdúrà ìyá wa. Àwọn ọmọ yìí dúpẹ́. Àwọn ọmọ yìí pé nínú ìmọ̀lẹ́ ọba ga. Wọ́n ní aláwọ̀ bá ṣe rere nìyá wa. Wọ́n ní àdìtúnú nìyí. Wọ́n ní ẹ̀mí ní àdìbànújẹ́. Wọ́n ṣe adé ní ìwáyé. Òkè òkè lápọ́jọ́, òkè òkè láyé àwọn ọmọ yóò máa lọ. Ẹ̀mí rẹ̀ yìí, ẹ̀mí rẹ̀ lẹ̀. Lọ́lá ẹlẹ́dùn ìmọ̀lẹ́ ọba. Ẹ̀mí sunkún lórí ọmọ. Ẹ̀mí ríkú ọmọ ọmọ. Ẹ̀mí ríkú ayọ̀ ọmọ. Ẹ̀mí ríkú ọmọ ọmọ. Ìpè sadness, ọlọ́tọ̀wọ̀n, èmi rẹ̀ níjẹ́ ní abẹ́lọ́wẹ̀. Àṣẹ ìṣètúnṣe nínú àlàáfíà rẹ̀. Lọ́lá ẹlẹ́dùn ìmọ̀lẹ́ ọba. Ó ní ìyá nìyá mi, ìyá nìyá mi. Ìyá nìyá mi, ìyá nìyá mi, ìyá nìyá mi. Ìyá nìyá, ó ní ọba kìkú ọdún, ọba kìkú ọdún, ọba kìkú àṣeyà. Ọlọ́run jẹ́ ṣàmọ́dún rẹ̀, ọlọ́run jẹ́ ọ̀pọ̀láyé. Ọlọ́run jẹ́ ṣàmọ́dún rẹ̀, ọlọ́run jẹ́ ọ̀pọ̀láyé. Ìyá nìyá wa, ìyá nìyá wa, ìyá nìyá wa. Wúrà iyebíye, wúrà iyebíye. Wúrà iyebíye. Ọlọ́run jẹ́ ṣàmọ́dún rẹ̀, ọlọ́run
mọ̀ pé lọ ẹ̀gbọ́n ọmọ ọ̀yàyà ẹ̀gbọ́n ọmọ lọ́jọ́ ẹ̀gbọ́n ọmọ lọ́jọ́ ẹ̀gbọ́n ọmọ nísàbí ọmọ àgbọ̀ òǹkàkàlà ọmọ orí tó kú ọ̀rọ̀ ọjọ́ kìíní ọjọ́ níbẹ̀ mo ní kí bàbá ní òkèrè ní àná àkọ́gbọ̀rọ̀ wà ní pálẹ́bẹ̀ kí ni wọ́n fẹ́rẹ́ ní ìlọ́wọ́ ẹ̀gbọ́n ọmọ nísàbí mọ́ lọ́jọ́ ó ní ẹ máa tẹ́ kọsẹ̀ àṣẹ ẹ máa tẹ́ kọsẹ̀ àṣẹ ẹ máa tẹ́ kọsẹ̀ òòṣà ẹ máa tẹ́ kọsẹ̀ àṣẹ adẹ́rẹ̀kọ̀ adẹ́kọ̀rọ̀ àṣẹ ẹ̀rọ kí lọ́dẹ́kọ̀ àṣẹ ẹ̀rọ kété àṣẹ ẹ̀rọ kété àṣẹ ẹ̀rọ kété àṣẹ ẹ̀rọ kété àṣẹ ẹ máa tẹ́ kọsẹ̀ àṣẹ ẹ máa tẹ́ kọsẹ̀ àṣẹ ẹ máa tẹ́ kọsẹ̀ òòṣà ẹ máa tẹ́ kọsẹ̀ àṣẹ adẹ́rẹ̀kọ̀ adẹ́kọ̀rọ̀ àṣẹ adẹ́rẹ̀kọ̀ adẹ́kọ̀rọ̀ àṣẹ adẹ́rẹ̀kọ̀ ọdún eléyìí kò ní ká ṣe mọ́ èyí ká ṣe mọ́. Ọdún làárọ̀ mo sì máa jẹ ọ̀sán ọdún. Susan the Chanter. Ladies and gentlemen, what a very energetic and electrifying performance.